no gree for anybody lọ́dún 2025 yìí o. We no go gree for anybody. New Year resolution. ṣé o gbàgbé pé àṣà ìgboro tó milẹ̀ tìtì ká tó kí ọdún 2025 káàbọ̀ rèé. bó tiẹ̀ jẹ́ wípé oríṣiríṣi ìṣẹ̀lẹ̀ ló ṣẹlẹ̀ nínú ògbólógbòó ọdún 2025 yìí. ṣé tìjínigbé ni ká sọ ni ikú àwọn èèyàn ńláńlá ábíbílì àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. ṣùgbọ́n bí gbòòrò Nàìjíríà ṣe le tó bẹ́ẹ̀ là ń wá ọ̀nà kan tàbí òmíì láti fi múnú ara wa dùn. ó dáa náà ẹ jẹ́ á ṣèwé àká láti wò ọ̀rọ̀ àwọn olókìkí tó gbòde lọ́dún 2025 ìyẹn ní Nàìjíríà tá a wà yìí. ọ̀rọ̀ Wàsíù Àyìndé ganu sí i. ọ̀rọ̀ Tẹ́mísì Olúọmọ ń kọ́ kùndùsù fún yín o. as a president kùndùsù fún yín. rẹ́sà. làbúbù sọpọ́ ti lọ. ṣùgbọ́n yàtọ̀ sí àwọn ọ̀rọ̀ ìgboro tá a mẹ́nubà yìí èyí tó ṣẹlẹ̀ lọ́dún 2025 àwọn ọ̀rọ̀ wo lẹ tún rántí ń bẹ̀. eré ipá ti dé eré òpin ọdún bẹ̀rẹ̀.